hùwà ìbàjẹ́ mọ́ o ẹ jẹ́ á máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìkà. tó kẹ́yìn oṣù ní ọdún 2021 ohun tí mò ń wí ni wípé òní ní ọjọ́ àlàmísì tó kẹ́yìn oṣù lọ́dún 2021 òní lọ́jọ́ ọgbọ̀n ọjọ́ tó kẹ́yìn nínú oṣù 2021 ẹ má ti gbẹ̀yìn kùlé wọlé o àwọn èèyàn ti fẹ́ máa pè ẹ má ti gbẹ̀yìn kùlé wọlé adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ojúmọ́ òní mọ́ kọ́níbodè kọ́mọ́ sílẹ̀kùn ojú ọ̀run ojúmọ́ òní mọ́ kọ́mọ́ sílẹ̀kùn ojú ọ̀run gbẹrẹgẹdẹ ọ̀yẹ́ là lónìí gbogbo wa ìbùkún owó iyì àti àlàáfíà ìní kó já sí fún gbogbo wa torí pé oòrùn tó wà lókè ó táṣọ ọgbẹ oòrùn tó wà lókè ó táṣọ ọgbẹ ẹni tí yóò sọ pé ẹ wá bá mi sílé nínú ọdún yìí ó wà láàrin ẹ̀yin tó yẹ pé àjọ ń gbọ́ra wa àwọn tí ó sọ pé mo gbé mọ́tò tuntun dé mo fẹ́ fi wọ January a fi sọdún òun fẹ́ mú nǹkan tuntun kó fi ṣe nú ọdún ó wà láàrin ẹ̀yin tá a jọ ń gbọ́ra wa àwọn tó jẹ́ wípé wọ́n ti mú passport wọn lókè táwọn náà fẹ́ fò tí wọ́n lọ sílùú òyìnbó ó wà láàrin wa èèyàn tí wọ́n fi nǹkan rere ohun mèremère dá lọ́lá ó wà láàrin wa èmi wá ń sọ wípé gbogbo àwa tá a jọ láǹfààní láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2021 tá a mọ̀ sí January tá a ti bẹ̀rẹ̀ tá a jíjọ kún àjọ pàdé ní Thursday tó kẹ́yìn oṣù tó kẹ́yìn ọdún nínú ọdún yìí ire yẹn ọwọ́ tèmi àti ẹ ló máa dé sí ìwọ tó láǹfààní láti máa gbọ́ mi yìí ire yẹn dẹ̀ wà níwájú ọ̀dọ̀ ẹ ọmọ ẹ máa gbà á ìwọ náà máa gbà á bàbá máa gbà á ìyàwó máa gbà èmi fúnra ara mi máa bá mi ìwọ náà gbàre yẹn promise tí ò tiẹ̀ ní fail rárá ogun promise and fail ọlọ́run ọba wa yóò bá wa tì í dànù ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ọ̀rẹ́ gbogbo ojúlùmọ̀ pátá mo kí pé mo kí wa nítọ̀tún mo kí wa lósì àwọn tá àti ẹ̀ mọ̀ rárá tó yẹ pa kàn ń gbóhùn ara wa tẹ́ ẹ̀ sì nífẹ̀ẹ́ ọlọ́run lára wa ọlọ́run á nífẹ̀ẹ́ yín ilé àtọ̀nà yín ò ní dàrú ẹ̀yin tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ iléeṣẹ́ tùǹgbà tó yẹ pé bàbá ìtùǹgbà yẹn a lè ṣe ká mọ́ gbọ́ bá a ṣe ń gbọ́ tùǹgbà yìí à ń gbọ́ dáadáa iléeṣẹ́ rédíò tó jẹ́ pé ó mú àìsàn kúrò nínú ayé wa ni bẹ́ẹ̀ ṣe ń gbọ́ yìí àìsàn ò ní ṣe yín ẹ̀ ní ṣàìsàn nínú ọdún yìí àti ọdún tí ń bọ̀ láṣẹ ọba mi Èdùmàrè gbogbo wa lájọ péjú ṣe àárí rere ṣe ń bẹ̀ o ìdààmú ò ní kàn wá a sì ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ Karounwi lèmi ń jẹ́ o Akindele lórúkọ bàbá mi ẹ̀rìmọ̀jẹ́ ni mí ara rẹ̀ sàpàjá fún wọn láwọ̀ jẹ ẹ̀là amókùn mi ò gbọ́dọ̀ jẹ́ yẹ̀gà bẹ́ẹ̀ bá ń gbọ́ mi a wà lórí rédíò tó yẹ pé iléeṣẹ́ rédíò tó kúkú ń là mí láká tó ń dún ketekete tí gbogbo ènìyàn sì ń gbọ́ tí wọ́n nífẹ̀ẹ́ sí mi náà lẹ́tí ń gbọ́ mi lásìkò yìí lórúkọ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ tùǹgbà lórúkọ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ tùǹgbà mò ń kí gbogbo yín pé ẹ mọ̀ káàárọ̀ o ẹ káàárọ̀ lábúrò ò ní kàn wá láṣẹ ọba mi Èdùmàrè ọlọ́wọ́ bọ́tìnì mi ní Olúwadélé ẹ kú oríire lóríire kí ni ọ̀dà kò burú mọ̀ ń bọ̀ màá já yín tán tí n bá gbàgbé ẹ rán mi létí ẹ kú oríire Délé MC Bami òun lọ lọ́wọ́ bọ́tìnì mi láàárọ̀ yìí ìgbà tí Sodiq Akínbólú tó ń wà nídìí agbágbé tẹ́ ẹ fi ń wò wá káàkiri àgbáńlá ayé ní Tùǹgbà FM live tẹ̀tí ń wò wá káàkiri gbogbo àgbáńlá ayé amójú ètò yìí láyọ̀ bá mi Akínrìnàdé èmi á máa pè ní ambassador ọ̀kàrẹ̀láyé orí gbogbo wa ò ní burú jígbọ́ pìrìsẹ́ńtà adúpẹ́ pẹ́ òkun gbogbo àwa tá a jọ ṣe tá a jọ mú bẹ̀rẹ̀ ọdún àti gbogbo àwọn ẹ̀mẹ̀wà mi tí ì lè dárúkọ tán mò ń bọ̀ mi ò tí ì dé lórúkọ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Tùǹgbà aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Dúkàdá Mall and Gas mo fi ń kí gbogbo wa yìí pé ẹ mọ̀ káàárọ̀ àkó ayẹyẹ ọdún ẹ ṣé tẹ̀ ń bá wa bọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ sì tún máa gbádùn wa nígbà gbogbo àní já yín kulẹ̀ ẹ̀yin náà ẹ̀ ní já wa kulẹ̀ mò ń bọ̀ náà mi ò tí ì dé ẹ jẹ́ ń dátọ́ mi tí ń bá wa mu tí ìgbóná tán á wà tú pẹpẹ ètò ládùúgbò mi ń lè tò ètò ní ládùúgbò mi mò ń bọ̀ mi ò tí ì dé. ẹ̀jẹ̀ á máa bá wọn sọ wọ́n ṣe hùwà ìbàjẹ́ mọ́ o ẹ̀jẹ̀ á máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìkà yìí o ẹ̀jẹ̀ á máa
I see them everywhere on the streets, wasting their lives away. Youth can find no direction to put their energy. I see them in Europe and America looking for hope. Everywhere they go, they're lonely, can't find no one bed. You'd like to see the children cry and waste their lives away, my brother. You'd like to see them die before their time in poverty. Seems you'd like to see the people cry in frustration and desperation. You'd like to see them flee and leave this land so full of promise. Gbogbo àwa tá à ń rọ́ kẹ̀kẹ́ tá à ń múra dún tá a fẹ́ rìnrìn àjò lọ sí ìlú kan sí kejì, àwọn elédè kejì wa ti lọ sí ìrìn àjò. Gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ jẹ́ chairman ní ibi tí wọ́n ti ń wa ọkọ̀, ẹ dákun dábọ̀ ẹ jẹ́ ká máa fi òye yé wọn ká sì máa bà wọ́n níwọ̀. Ẹ jẹ́ kí n mú níbi tí wọ́n ti ń wọkọ̀ ilẹ̀ Yíbò, níbi tí wọ́n ti ń wọkọ̀ ilẹ̀ Nasarawa, níbi tí wọ́n ti ń wọkọ̀ ilẹ̀ Calabar, níbi tí wọ́n ti ń wọkọ̀ ilẹ̀ Imo, níbi tí wọ́n ti ń wọkọ̀ ilẹ̀ Ọ̀yọ́. Gbogbo wọn pátá kí n máa kí yín wípé a kú ọdún gbogbo ẹ̀yin ọlọ́kọ̀, pàápàá jùlọ ní bí òde park. Gbogbo ẹ̀yin chairman tó wà ń bẹ̀, gbogbo yín pátá mo kí ẹ máa bẹ́ẹ̀ ṣe ń dá wọn lẹ́kọ̀ọ́ tẹ̀ ń dá wọn lẹ́kọ̀ọ́ lọ́tún lọ́sì wípé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, jùrù pẹ́pẹ́pẹ́ alátìlẹyìn Matthew, ẹ dákun torí Ọlọ́run ẹ tún máa bá wa túbọ̀ dá wọn lẹ́kọ̀ọ́ bí wọ́n bá ti ń wakọ̀. Ẹ jẹ́ kí àwọn ọlọ́kọ̀ yín kán mọ́ sáré, kí wọ́n mọ̀ sáré. Èmi nígbàgbọ́ àti ìdánilójú lọ́dọ̀ yín wípé àwọn awakọ̀ yín wọn kì í mu àwọn fònàgàù, wọn kì í mu nǹkan olóró, jùrù pẹ́pẹ́pẹ́. Àjọsọdún ilé yẹn bá ní dá wọn lẹ́kọ̀ọ́ àti gbogbo páàkì tó kù, àwọn tí wọ́n ń lọ sẹ́kọ̀ọ́, àwọn tí wọ́n ń lọ sóṣòdì, àwọn tí wọ́n ń lọ sí Ìjẹ̀bú Òde, àwọn tí wọ́n ń lọ sí Sàgámù, àwọn tí wọ́n ń lọ sábẹ́kúta. Ẹ dákun ẹ jẹ́ ká dá wọn lẹ́kọ̀ọ́ wípé ká fi sùúrù ṣe, pẹ̀lẹ́kùtù nìkan ẹ jẹ́ ká fi ṣe o. Alátìlẹyìn àti sọdún ilé yìí á sọdún èyí tí ń bọ̀ láṣẹ ọba mi Èdùmàrè. Ẹ wá gbọ́ kí ló ń tó ṣẹlẹ̀ ládùúgbò yín, báwo ládùúgbò yín ṣe rí. Àwọn àbùsọ̀ kọ̀ọ̀kan tá a dé, àwọn kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí àwọn márúwá kí n tún wá padà sórí àwọn ọ̀kadà. A sọ pé kẹ́ ẹ má fi ọ̀kadà rìn, ẹ jẹ́ ká fi pẹ̀lẹ́kùtù ká fi rìnrìn àjò yìí. Owó tẹ̀ ẹ̀ pa láti January, ẹ má sáré mọ́tò kẹ́ kọlù kẹ̀kẹ́ kẹ́ wá sọ wípé ní ìwọ̀nba ọjọ́ méjì tó kù yìí ńlẹ̀ fẹ́ fi pa owó tí ẹ̀ pa láti January, torí pé ẹ̀yin náà fẹ́ rẹran rẹ̀, ẹ fẹ́ jẹ chicken, ẹ fẹ́ jẹ turkey, ẹ fẹ́ pa pọ̀nmọ́ sínú sàásùn, ẹ wá lẹ́ẹ̀fì sáré bámi ẹja dá wọn lẹ́kọ̀ọ́ wípé wọ́n ń ṣe bẹ́ẹ̀. Mò ń sọ̀rọ̀ ní gbogbo ìgbà tí mò ń mẹ́nu bà ọ̀nà kan tó wà ní Agric láti máa lọ sí Ìsàwò. Àwọn onímárúwá àti ọlọ́kadà, àwọn ọwọ́ tún ọwọ́ sì làwọn páàkì sí. Àwọn onímọ́tò tí wọ́n bá ń bọ̀ wọn àti ẹ̀ wá ní rọ́nà lọ rárá. Bẹ́ẹ̀ náà ṣe làwọn oníbàárò tí wọ́n ń ta nǹkan lóríṣiríṣi tí àwọn náà tún pàtẹ sójú títì. Sọ yẹ kó rí bẹ́ẹ̀ ládùúgbò tí gbogbo ènìyàn ń rìn. Àwọn ẹ tó wá ń fẹsẹ̀ rìn ò lè kọjá. Bá a bá fẹ́ kọjá wàhálà ni, wọ́n kọjá sójú títì gangan ni wọ́n pàtẹ. Ìgbà tẹ́mi ṣèwádìí mo gbọ́ pé àwọn kan ń já tíkẹ́ẹ̀tì fún wọn. Ó dáa, ṣé bí a bá já tíkẹ́ẹ̀tì yìí lẹ fi ń tún títì ṣe? Ṣé tẹ́ ẹ bá já tíkẹ́ẹ̀tì yìí lẹ fi ń kó kọ́tà tó wà lẹ́gbẹ̀ẹ́ bẹ̀? Ṣé tẹ́ ẹ bá já tíkẹ́ẹ̀tì lójú títì yìí, ṣé kí ni nǹkan tá a fi ń ṣe? Ẹ má bínú o, ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká fojú ọ̀nà sílẹ̀ tí ìjọba ṣe. Táwọn task force bá wá dé tí wọ́n bá ń kó lọ́tún tán kó lọ́sì, á níjọba ò dáa. Àwa fúnra ara wa ẹjá tún wà ara wa ṣe. Roundabout Ìkòròdú, bẹ́ẹ̀ bá débẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ṣe bá aago 7 ló kọjá yìí, ẹ̀yin lọ síbẹ̀ bẹ́ẹ̀ tí ń rágolo ìtàn fi ń ta omi àtolóore ẹlẹ́rìndòdò àti lóríṣiríṣi, bẹ́ẹ̀ lẹ́ máa rí lójú títì ń bẹ̀. Ẹ máa wá ara wọn láìlọ́n bàjì kan tó ti jù sílẹ̀ ń bẹ̀ ní roundabout lódìdí Ìkòròdú. Ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ káwa náà ká ṣe ọ̀mọ́tótó ládùúgbò wa torí Ọlọ́run, láburú ò ní kàn wá o. Bákan náà bẹ́ẹ̀ bá dé roundabout tí Ìtàmọ̀gà, àwọn márúwá tó wà ń bẹ̀ ẹ̀gbẹ́ kan báyìí bí wọ́n ṣe ń dúró, ẹ jẹ́ ká bọ́ síbi pèpele, ká má dúró sójú títì gangan bẹ̀ mọ́.
àwọn èyí tó wà lọ́dà side níbi tí mosque wà yẹn kí ló dé tí àwọn mọ́tò fi ń dúró síbẹ̀ iná ti páàsì àwọn èèyàn àwọn kan sì máa gbèrò bẹ́ẹ̀ làwọn kan ń gbowó lọ́wọ́ wọn. a sọ pé kẹ́ ẹ má ṣiṣẹ́ tó bá yẹ kẹ́ ẹ ṣe fún local government láti túnbi tó bá yẹ kẹ́ ẹ tún ṣe ṣùgbọ́n ẹ fi ẹ̀sọ̀ ṣe ẹ jẹ́ àfọgbọ́n ṣe bẹ́ẹ̀ bá dá èmi àdá wọn mọ́tò yẹn dúró a ní kò gbọ́dọ̀ lọ bí ìgbà tó bá jẹ́ pé agbófinró ló mú yàn á dẹ̀ tó máa pàṣẹ fún pé kò gbọ́dọ̀ lọ ó sì ń dá àwọn èèyàn tó kù lẹ́yìn dúró ẹjá wà nǹkan ṣe sí o ẹjá wà nǹkan ṣe sí ẹ jẹ́ kẹ́mi ò fi àǹfààní yìí láti ṣe ojú òpó sílẹ̀ á kira wa fún tọdún wípé a kú ọdún a kú yèdún Thursday tó kẹ́yìn oṣù òní lọ́gbọ̀njọ́ nínú oṣù kejìlá ọdún 2021 èmi àti yín àní bọ́dún lọ ẹ̀mí yín ò ní sọnù ẹ̀mí tèmi náà ò ní sọnù tọmọ mi ò ní sọnù táyà ò ní sọnù láti ṣọba mi ìdùnnú 081 1310009 081 13051009 081 13051009 tàbí 080 56 131009 náà ni ojú òpó táàjọ fi bára wa sọ̀rọ̀ láàárọ̀ yìí ẹ bá mi yí rédíò yín sílẹ̀ kẹ́ tó bá mi sọ̀rọ̀ rárá ládùúgbò mi ó bàjẹ́ tì. kò ní bàjẹ́ fún wa ṣe ẹ káàárọ̀ sàtà ló ń pè wá bolẹ̀ tí ń pè. orúkọ tèmi ní Alaba Peters olúọmọ láti Ladugbo. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà náà bàbá kò ní bàjẹ́ fún yín. àmì Elédùmarè. ọdún àlámáṣe. àmì. mo kí wa fún akọ ọdún mo rẹ̀ tó gbé oníṣẹ́ tí mo bá dà fún ọdún mo kí ọ̀gá wa tó ní iléeṣẹ́ yìí náà pé afárajẹ ọdún àti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé mi. àmì o. ẹ̀rí ẹ má jẹ́ kí a fẹ̀ràn sábẹ́ àwọn sọ gẹ́gẹ́ bí ẹ ṣe mú wa gbọ́dọ̀ ló ṣe rí àwọn ní márúwá wàhálà tí wọ́n ń dá sílẹ̀ lójú ọ̀nà ti pọ̀ jù àwọn ọ̀gá wọn lè láti gbọ́dọ̀ pè wọ́n kọ́ máa ṣe mítì bọ́sẹ̀ bá máa dráìbù ní ojú títì èmi kí wọ́n bá ń sọ̀rọ̀ ìgbésẹ̀ ni mo ti dé láàárọ̀ yìí ẹ bá wo ojú kádà àbájáde sọ yẹ wọ́n ti pàkì sílẹ̀ rẹpẹtẹ gan àwọn ọlọ́jà wọ́n ti gba half of the road ní ìrànlá bá òsì yẹ ẹ wá sí tìbẹ̀ ilẹ̀ ẹ wá sí odókúnyó tí ẹ wá wà yìí àwọn ọlọ́jà náà ti gba half of the road ohun tó ìpínlẹ̀ kò tó ìpolíṣẹ́ kò tó àwọn onímọ̀ràn ló wọ̀ ní jókòó láì gbogbo èèyàn ló máa ń rí bí tí wọ́n débẹ̀ náà ní ọ̀sán bàbí àbí ìrọ̀lẹ́ tí wọ́n máa pass photo láì ṣe pé lásìmọ́ ni mí kí ìkọ́lé agolùjàgere ni àwọn onímọ̀ràn ẹ̀jẹ̀ kọ́kọ́ ṣe ara wọn. ní àdúgbò wa lọ́dọ̀ fún ilé ìwé àwọn ọmọ wa ẹni kan ọmọ kí gọ́ọ̀mù Lagos state government wọn bá wa túnṣe ogójì junior grammar school ibẹ̀ ti fẹ́ wó ìjọba ti kó wọn kúrò ó kó wọn sí kò dá ẹ̀sùn àkàlà sọ́ọ̀fì àwọn ọmọ yìí náà máa rìn láti odò fún ẹni tó wọ́n láti gbóṣèré wà bẹ́ẹ̀ lọ sí ibẹ̀ yẹn tó bá dẹ̀ close wọ́n máa sọ̀rọ̀ mọ́ sí pàṣẹ́là ọ̀kadà náà máa lé mú àkùsọ tó padà fún òṣèpọ̀ ọmọ ẹ̀jẹ̀ àkọ́kọ́ abẹ́rẹ́ tó ṣe kọ́ bá wa tú ibẹ̀ ṣe àwọn tó ń tẹ̀lé tí wọ́n ti iléèwé farm center primary school ní odòkúnyọ́ ẹ̀ bá àkọ́kọ́ máa kọ́ sọ́ ṣe bẹ́ẹ̀ àníṣòwò tó máa fi tán ọdún ẹ̀ la máa ṣe àlàáfíà la fi wọ́n 2021 àlàáfíà la fi máa jáde níbẹ̀ ọdún ẹ̀ la máa ṣe o dábọ̀. bí olú ọmọ Odóngúnyán tó bá ṣe ń sọ̀rọ̀ Alaba Peter adúpẹ́ ṣe rí èmi ò fẹ́ dárúkọ àwọn èèyàn kankan ṣùgbọ́n àwọn chairman tí wọ́n mọ̀ nípa àwọn márúwá àti ọ̀kadà ẹ dákun dábọ̀ ẹ bá ní jẹ́ kí ojú ọ̀nà yìí kó free àti àwọn tó jẹ́ pé wọ́n ń pa àtẹ tí wọ́n ń lo bárò tí wọ́n ń gbé bárò tí wọ́n ń gbé sójú títì ó bàjẹ́ tì ẹ́ káàárọ̀ sà. kò ní bàjẹ́ fún yín bàbá Kongiro àtọ́dún ayọ̀ àmì Elédùmarè ló pè láti ta olúwo. mò ń gbọ́dọ̀ yìí sà. lórí adékàngbẹ̀ ló pè láti ta olúwo. adékàngbẹ̀ èèyàn mi. bẹ́ẹ̀ni bàbá fẹ́ rí gbogbo àwọn ìjọba tí wọ́n ní wọ́n ń ṣe ní kóòdù yẹn ṣerú ìkóòdù yẹn kó ti máa ṣẹlẹ̀ àwa táwa nílé àdúgbò mi táwa ní ìkàlùwò ń bí a ti sọ pé àwa nínú bọ̀dà síbẹ̀síbẹ̀ náà a sì ń gbìyànjú ìṣúwárà ládùúgbò tó ń tó pé kí ni àwọn kan ti mọ gbogbo ilé wọn tó jẹ gbogbo nǹkan tó jẹ wọn kó sínú àpò láti lè kó fún àwọn akólẹ̀kódọ̀tì kí wọ́n gbé ẹ lọ káṣá ṣe níwọ̀n bá torí ọdún tuntun láwa àníra ìṣàn àìsàn oníwọlé tọ̀ wá o ó jẹ́ nǹkan tó mi rí bẹ́ẹ̀ bàbá ó dàbọ̀. adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹ̀yin tẹ́ ń pè yìí ẹ jẹ́ kí n ṣe kinní kan ṣe rí ọ̀nà tó wà ní ìta olúwo ń bí láti máa lọ sí Ajégúnlẹ̀ wọ́n ti kó àwọn tí wọ́n ń ṣe títì wọ́n ti kó àwọn yẹ̀pẹ̀ kan síbi ọ̀nà tí wọ́n lè gbà jáde síta olúwo kán máa lọ sí Ògìjò àbí kán máa lọ sí ọ̀nà Sàgámù road
èmi ní tiyín ní tòótọ́ ǹjẹ́lẹ̀ ẹjẹ́ mọ̀ wípé àwọn ọlọ́kadà lọ́wọ́ tún lọ́wọ́ sí bẹ́ẹ̀ làwọn kan náà sì tún ń park yẹ̀ẹ̀pẹ̀ tí wọ́n kó nínú kọ́tà tó tún wà lójú títì yìí kí ló ṣe tá a fi lè tí ì kó àdúgbò wa ò ní bàjẹ́ o ẹ jẹ́ kí n tún wá tara ṣàṣà kí n tún wá lọ síbi tó jìnnà tẹ́ ẹ bá lọ sí ìmọ̀ta àbẹ́ ẹ bá lọ sí Lucky Fibre ǹjẹ́lẹ̀ ẹjẹ́ mọ̀ wípé àwọn ilẹ̀ tí wọ́n wà ń bẹ̀ àti àwọn ọlọ́kadà lójú títì wọn ò ní jẹ́ kéèyàn rìn gbogbo ibi ló wà o ládùúgbò mi. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ o. ládùúgbò mi sà. ǹjẹ́ ò ní bàjẹ́ o. àmì ládùúgbò mi. ládùúgbò mi. ó bàjẹ́ tì. ládùúgbò mi. ó bàjẹ́ tì. ó bàjẹ́ tì. níbo la ti ń pè wá ta ló ń kó lórúkọ yín sà. Alhaji Marufu ló ń sọ̀rọ̀. kí lẹ́rú sà. Alhaji Marufu ló ń sọ̀rọ̀ láti Ògìjó. Alhaji Marufu láti Ògìjó. Alhaji Marufu láti Ògìjó. láti. ǹjẹ́ ò ní bàjẹ́ o. àmì Elédùmarè. láti Ògìjó. àmọ́ ń gbọ́rọ̀ yín ẹ sọ̀rọ̀ sókè sà wá ń gbọ́rọ̀ yín sà. ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ọlọ́run máa fi yín ṣe o. àmì Elédùmarè. àdúrà ni ó gbà o. àmì. ǹjẹ́ ò ní bàjẹ́ o. Ògìjó ò ní bàjẹ́ o. Àmín. Ògìjó ò ní bàjẹ́ o. ọ̀nà wa tí wọ́n ń ṣe ní Ògìjó adúpẹ́lẹ́dọ̀ Ọlọ́run gbogbo bẹ́ẹ̀ ṣe bá wọn sọ̀rọ̀ tí wọ́n gbọ́ tí wọ́n dẹ̀ bá wa ṣe ẹ jọ̀ọ́ ẹ bá sọ fún wọn tí wọ́n bá ti sílẹ̀ ọdún dé wọ́n mọ̀ dáwọ́ dúró wọ́n mọ̀ bá wa ṣe lọ o wọ́n mọ̀ dáwọ́ dúró dé ìṣàgámù wọ́n bá wa ṣe kan nílẹ̀ o àdúrà yẹn ó gbà o. àmì Elédùmarè. ẹ ṣeun ẹni tó bá wa sọ̀rọ̀ yìí láti ìlú Ògìjó ni wọ́n ti bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ kí n ṣe báyìí ṣe rí ọ̀nà tó yóò wà láti ìta sanni lọ sí Ìṣàgámù road ẹ dákun dábọ̀ nítorí Ọlọ́run kójò ó tó dé ẹ jẹ́ kan bá wa ṣe ọ̀nà yìí wọ́n ti ń bà bọ̀ láti ọ̀nà Ìṣàgámù lọ́hùn wọ́n ti mú láti Ògìjó ń bí wọ́n ti dé ta sanni ṣe rí ibi táwọn mọ́tò ńláńlá tí wọ́n ti ń kó irin àwọn scraps yẹn tí wọ́n ti ń kó ǹjẹ́lẹ́ ẹjẹ́ mọ̀ pé òkúta wọ́bọ́wọ́bọ́ sì wà ń bẹ̀ tójò bá dé àní lè gbabẹ̀ mọ́ ta ló wà lórí ìlà yìí bá mi ta ló wà lórí ìlà yìí ládùúgbò mi. kò ní bàjẹ́ fún wa ta ló ń pè wá ń bolẹ̀ tí ń pèsà. torí ló ń bá yín tọ̀ láti ọ̀fà. túndé láti ọ̀tá ọ̀nà. láti ọ̀fadà kùkù. láti ọ̀fadà. ẹ káàárọ̀ sà. ẹ jọ àwọn tó máa ń gbá tíkẹ́ẹ̀tì yẹn tó máa dó fẹ́ràn náà ẹ bá wa bá wọn sọ̀rọ̀ ọkàn máa ṣàyẹ̀wò dáhùn dúró pé ó yá happy permit a ṣì wá ní 2021 lò wọ́n dẹ̀ tún bẹ̀rẹ̀ sí 2022 wọ́n á dẹ̀ múyàn dúró síbẹ̀ wọ́n dẹ̀ ní gbọ́yàn àbìyàn tó fi ṣiṣẹ́ àbìyàn tó fi ṣiṣẹ́ wọ́n yà ní dandan happy permit ṣé o kò rí bẹ́ẹ̀. ọ̀rọ̀ lẹ́ ń sọ yìí o. wọ́n dẹ̀ máa múyàn wá òkè irú àwa táwọn ọlọ́pàá ń sí táàmù kankan tá a bá lọ sí mòwe wọ́n dẹ̀ máa múyàn sí mòwe pé ókè o happy permit fẹ́ dà a máa sọ fún wọn pé a ní o à ń sanwó ẹ̀wọ̀ padà láti wá o wọn ò ní gbà wọn ò ní gbọ́ wọ́n dẹ̀ máa dìlé olúwa ẹ̀ ẹ bá wọn bá wọn sọ̀rọ̀ wọ́n bá rán yàn níṣẹ́ ẹrú wọ́n máa sùn tọ́ba jẹ ní mo iṣẹ́ tó ń ṣe. happy permit tí àwọn ọlọ́kadà ń gbà bóyá local government wọ́n ti ń gbà á ẹ fìyẹn sílẹ̀ àwa máa bẹ àwọn aláṣẹ iléeṣẹ́ Tùngbà kàn fún wa láyè láti lọ ṣèwádìí tó mọ́yán lórí tá a bá ṣèwádìí tó mọ́yán lórí àwa ọ̀nà sáfẹ́fẹ́ èyí tó bá yẹ kàn ṣe lánàá léyìí tó sojú mi dáadáa tí mo rí ǹjẹ́lẹ̀ ẹ jẹ́ mọ̀ pé torí pé ó fẹ́ gba 50 naira ó sáré lé ọ̀kadà tí mo gùn gàràgàrà ló tún bọ́ sẹ́nu èmi ìyún kan tiẹ̀ fẹ́ jáde ní tiẹ̀ ni bó ṣe gbé nu ládùúgbò mi. ó bàjẹ́ sí i. kò ní bàjẹ́ fún wa obìnrin kan lọ́sẹ̀ ìwọlé. àyọjọ́ ayọ̀ la máa ṣe o. àmì Elédùmarè akó àlàjá ọdún. orúkọ mi ni mrs Karounwi sípùrè láti àlímọ̀ṣọ́. ẹ káre láyé. nǹkan tí mo fẹ́ sọ àwọn tó máa ń pààkì tírélà ní mojúpọ̀ ayọ̀ adé lálímọ̀ṣọ́ wọ́n níbi tó lè páàkì ẹ̀ wọ́n yẹ páàkì ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ títì wọ́n wá páàkì ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ títì àwa kéré àti kọjá onímọ́tò ìyẹn á di nǹkan
wọ́n jọ wọ́n yé páàkì ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ títì ibi tó lè páàkì ẹ̀ sí wà ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ ojú báyìí lọ àbáyé. ẹ ṣeun ṣe rí èyí tẹ́ ẹ sọ yìí ó tún mú mi rántí ti iwájú pz tó wà níwájú 174 battalion tá a bá ti kọjá 174 battalion yẹn díẹ̀ níbi nnpc yẹn pz àwọn tírélà tó wà lọ́tún àtòsì àti kígbe ó sú wa kí ló dé bẹ́ẹ̀ bá débẹ̀ nígbà míì ẹ̀ déédéé rí àwọn mọ́tò míì tí wọ́n ti wọnú tírélà tí wọ́n páàkì sílẹ̀ lọ àwọn tírélà méjì ò ní lè kọjá ń bẹ̀ kí ni ká ti ṣèyí sí bí orin àwọn èkìtì wọ́n ní kí ni ká ti ṣe léyìí sí ẹ dákun torí ọlọ́run ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí i a sì ń bọ̀ ta ló tún wà lórí ìlà yìí ládùúgbò mi lẹ́tọ̀ ládùúgbò mi ìpètì ládùúgbò mi ó bàjẹ́ tì ẹ̀ka ọ̀sẹ̀ pé. ọlọ́run ló ń tó ta ló ń pè wá mbọ́lẹ̀ tí ń pè. orúkọ ọmọ olúṣọlá láti òbíjọ ìyàwó ìdíje wẹ́sítò. sọlá látòbíjọ. mo fẹ́ sọ̀rọ̀ nípa ìlú òbíjọ àrùn tó ń ṣe ìlú òbíjọ ó ti pọ̀ jù níná gbogbo ọdún ìbáyà àwọn nípa ìwọ̀n fún wa níná ìyáná lọ́fíìsì ọwá gidi níná fi ṣùgbọ́n iṣẹ́ ọdún rárá ní gbogbo oṣù yìí rárá àníná àtàwọn àtọ̀tàtọ̀ tí kọ̀ọ̀kan tó fún wọn bẹ̀. Secondly, mo fẹ́ sọ̀rọ̀ nípa títí òdìdó láti kọ́nì elúkó gbọ́sọ̀ tí òdò tó jẹ́ ẹ̀jẹ̀ tí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ tí mẹ́nu balẹ̀ kan ó jọ bó tẹ̀jẹ́ tó wọ́n pọ̀ bàbá fìlẹ̀ ọ̀nà yóò dá sí tí ó là kó iye ìtòlú àwọn mọ́tò ní ọ̀nà yẹn ọ̀nà yóò dá kó tẹ̀jẹ́ tó kọ̀ bàbá gèdè ẹnìkan tó tẹ̀ ṣe gbà ọ̀hún tí là ẹ̀ṣẹ̀ tẹ́ bá ń bá ìṣẹ̀ máa ń tí làbí mẹ́ta tó ti ṣubú síbẹ̀ yẹn. àdúpẹ́ o tí màmá wa sọ wọ́n ní láti òbíjọ àwọn tó wà ń bẹ̀ ta ló wà lórí ipò yìí ládùúgbò mi ìpè titun já pé o ládùúgbò mi ó bàjẹ́ tì ta ló ń pè wá ń bolẹ̀ tí ń pè. láti àdúgbò ló ń pè láti èbùké nípa gbọdọ. kí lorúkọ yín sà. àdúgbò àrò láti pàkódó. kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ bá wa sọ. ẹ jọ ojú ọ̀nà àpàkódó yìí ẹ dákun ẹ jọ kẹ bá ní sí kótódi kójọ máa bẹ̀rẹ̀ because náà ní ibi ká parí ẹ̀ tí wọ́n fi sì sí wàhálà gidi ni o láti ògolonto wá sí ìpàkódó ní báyìí tí tráfíkì yẹn bá ti ní mẹ́tàbí yẹn bá ti lè mú wọn báyìí kódà wàhálà gidi ló máa ń ṣẹlẹ̀ tí wọ́n bá ní bàdẹ̀ fílẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá ní páyọ̀ tó bá tún lè dé bá ń bẹ̀ ẹ dákun ẹ jọ ẹ bá ní bẹ̀ wọ́n ẹ bá ní sojú ọ̀nà yìí ibi tí wọ́n fi tì sí yìí ó kéré ń pọ̀ jù wọ́n bá ní kọ̀tún láti bá ní páyọ̀ rẹ̀ ọlọ́run ló jẹ́ kí ó bàjẹ́ o ẹ dákun torí ìwé gẹ́gẹ́ ọ̀nà ìlú ọ̀nà tó bí sí ni tó dẹ̀ fẹ́ fún ojú ọ̀nà Ìkòròdú jù ibi tí wọ́n fi tì sí yóò dáa rárá ẹ dákun ẹ̀jọ̀ ta ló bẹ̀ kẹ́ bá ní bẹ̀rẹ̀ sí nìyẹn. àdúpẹ́ gbogbo ọ̀nà ìpàkòdó èmi kọjá ń bẹ̀ mo rí i pé àwọn ìjọba wọn ti ń ṣe àwọn ibì kan lọ sísàlẹ̀ lọ sọ́nà ìpàkòdó ńsàlẹ̀ lọ́hùn àdúpẹ́ wọn ó ṣe èyí tó kù àwọn kò sí ibi tí ọwọ́jà irin wọn ò ní dé wọn ó ṣe èyí tó kù ẹ jẹ́ ká ní àfaradà ẹ jẹ́ kí wọ́n á mẹ́nu bà ti ọ̀nà ìgbẹ̀rígbẹ̀ ẹ rí i pé gbogbo ìgbà ńlá máa ń sọ ta ló wà lórí òpó yìí ládùúgbò mi. Hello. ládùúgbò mi. ládùúgbò mi. ó bàjẹ́ tì. orúkọ mi ni Yusuf láti Adámọ̀. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀. ẹ bá wo gbogbo ọ̀nà Adámọ̀ yẹn náà ìbàjẹ́ bá sọ fáwọn ìjọba wọn wá yà sí i àjàjà bíi lọ́kì fàgbà yẹn ẹ̀jẹ̀ tí ìbàjẹ́ ọ̀dọ̀ máa ń mú láfi délé nígbà tá a bá bọ̀ láti fi ṣe báyìí bí òru làwọn fi ń wọlé ẹjọ́ ẹ bá sọ fún àwọn ìjọba kí wọ́n bá ṣàtúnṣe kí wọ́n lẹ́yìn. bẹ́ẹ̀ tí ń sọ yìí àwọn tí ọ̀rọ̀ kàn ni wọ́n ń gbọ́ bẹ́ẹ̀ tí ń sọ ní Lucky Fibre àwa náà ń kọjá ń bẹ̀ ìgbà míì a kàn máa dédé rí ṣùgbọ́n ní Lucky Fibre yẹn gangan àwọn kan náà ti tún páàkì mọ́tò sí ojú ọ̀nà ní Lucky Fibre wọ́n ń páàkì mọ́tò tó rí i pé súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ ńgbà tí wọ́n bá páàkì tírélà àwọn bí mọ́tò tí wọ́n fẹ́ lọ fi kọjá nínú kọ́mpìn yẹn tí wọ́n bá fẹ́ jáde ó máa ń fa súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ ẹ lọ rèé bá àwọn tó jẹ́ pé wọ́n ní kọ́mpìn àbí chairman àbí manager tí wọ́n wà ń bẹ̀
àwọn security wọn kí wọ́n bá ní wá nǹkan ṣe síbẹ̀ àdúgbò wa ò ní bàjẹ́ ẹ jẹ́ fúnra wa ní kìlọ̀ kémi ò tó sẹ́nu déédéé síbí àbí bámi kí n tó sẹ́nu déédéé síbí ẹ jẹ́ fúnra wa láwọn kìlọ̀ kan ẹ rí wípé òjò dáwọ́ dúró lásìkò yìí òjò tó dáwọ́ dúró lásìkò yìí kò fún wa láǹfààní láti máa da ìdọ̀tí sínú kọ́tà òjò tó dáwọ́ dúró lásìkò yìí kò sọ wípé ká máa sun ilẹ̀ níbi tí ò ti yẹ ká sun ilẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ jáde ẹ paná lé yín ẹ rí wípé gbogbo nǹkan kó wà ní ara ti kan gbogbo ògiri ara ti kan gbogbo ewé èkó ewé ìgbẹ́ ara ti kan wọ́n bẹ́ẹ̀ bá sọná síbì kan kò síbi tí kò ní rìn dé ta ló wà lójú òpó yìí. ládùúgbò mi ládùúgbò ó bàjẹ́ sí o. kò ní bàjẹ́ fún wa sà. orúkọ mi ni Latif Agbájé láti Fákalẹ̀ yìí lédi. ẹ káàárọ̀ sà. yes sir. kí lẹ fẹ́ bá wa sọ. eléyìí ti já bíntín ó ti já bíntín ìpè ti tún já pè láti Fákalẹ̀ ládùúgbò mi MC bàbí kí ló dé láàárọ̀ yìí táyé akínkù oríire àti ìmọ̀ ládùúgbò mi ó bàjẹ́ sí i. kò ní bàjẹ́ fún wa ta ló wà lójú òpó yìí. ó bàjẹ́ fún gbogbo wa. àmì lẹ́nu wa rè. bàbá sàlẹ̀kú ló ń sọ̀rọ̀. bàbá sàlẹ̀kú. bàbá àṣàlẹ̀ èkó. yes sir. mi ì tí ì rádìí ọdún mi o. òkè o ọlọ́run pẹ̀lú wa. ẹni ẹ̀rọ tí a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gbogbo ibi ló wà káàkiri Lagos State gbogbo ibi ni. látara pé bí àwọn ọlọ́kadà bá dé ojú ọ̀nà wọn dùn sí gbóni wàlúwà dé ojú ọ̀nà wọn dùn sí. tó kò tún wá tó tàwọn ọlọ́jà yìí àwọn ọlọ́jà yẹn tẹ́rí nǹkan méjì a lè ṣe ló lè yé yanjú àwọn aráàlú a gbọ́dọ̀ dìde sí nọ́mbà 1 àwọn tá a wà ládùúgbò wa a gbọ́dọ̀ dìde síbẹ̀ tẹ́ wá rí ìjọba gan-an kò sí káyìmọ́ o torí látọdún tí wọ́n ti dá lẹ̀ wọ́n ní mo gbẹ lómìn séyìí tí ó ti fi sẹ́lẹ̀ sí mi tí àwọn tí ẹni tí ó ti kú tọ́lọ̀ bá ti mú lọ sọ́dọ̀ ó yẹ kí wọ́n ti fẹ́ lómìn rọ́pò wọn wọn ò gba káyìmọ́ láti ìgbà tí wọ́n ti dá wọn lẹ̀ ẹ̀jẹ̀ ní òṣìṣẹ́ ẹ gba àwọn ọmọ sí káyì fún wọn mọ̀ ṣiṣẹ́ yẹn náà. àwọn káyì. gbogbo bí wọ́n ti ń sọdá sí irú kéétì yẹn nísìnyí àwọn tó ń sọdá bẹ́ẹ̀ wọ́n kàn ń sọdá bó ṣe wù wọ́n ni kò jẹ́ kí mọ́tò orí jù lọ. so tíjọba bá lè mójútó yóò dá o káyì yẹn ò dáa bí wọn ò ti ní o nàìjíríà ò ní bàjẹ́ o. àmì lẹ́dùnmọ̀rì bàbá àṣàlẹ̀ èkó tí ìjáde láàárọ̀ yìí ni àbí ń bolẹ̀ wà. àdúpẹ́ o bí n bá kúrò nílé láago mẹ́rin ẹyọ pé kan tí wọ́n gbà ní orí ètò yìí láàkó ìrè ládùúgbò mi kò ní bàjẹ́ fún wa kò ní bàjẹ́ fún wa sàtà ló ń pọ̀ wá nbọ̀lẹ́ tí ń pè nbọ̀lẹ́ tí ń pè. ọlọ́run ọba yóò wà pẹ̀lú yìí o tẹ́rí ọ̀nà wa ní ògùjọ́ gbígbà yìí àwọn tírélà tó ń pàṣẹ sí bẹ́ẹ̀ èyí tí fìkan tó ẹ̀ ń ṣe wọ́n ti ń búlọ̀kì ojú ọ̀nà jù àwọn nǹkan ìdẹ̀ máa ń kọ́ accident àjàjà lálẹ́ tọ́gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ojú láti ẹlòmíì ò ní rìn rìn dáadáa left and right láti ìta olúwo ń bẹ̀ yẹn lọ sí odóńgún yẹn wọ́n máa ń pàṣẹ left and right ẹ bá wa bá wọn sọ̀rọ̀ gbogbo àwọn ṣé kò sí àwọn kan lè wá fún wọn ni wàhálà yẹn ti pọ̀ jù wọ́n pàṣẹ left and right ọ̀nà tàtẹ́ yẹn ṣe tí wọ́n ti parí tí wọ́n pàṣẹ síbẹ̀ tẹ́ bá parí ẹ̀sán gbọ́ wọ́n wá sọ ọ̀nà yẹn di kékeré ó dáa àwọn tó bá ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá ń gbowó lọ wọn kí wọ́n bá wọn sọ̀rọ̀ kí wọ́n sọ̀pù gbogbo nǹkan tó ń ṣe yẹn ẹ jọ ẹ dàpọ̀ bá wa bá wọn sọ̀rọ̀ alájùmọ̀ òbí lọ sọ̀rọ̀ láti òbíjó. àdúpẹ́ bẹ́ẹ̀ tí ń bá wa sọ yìí làwọn tí ọ̀rọ̀ yìí kàn àwa ti gbégbèsè tá a ti lọ ṣèwádìí láwọn kọ́ńbìnrin tí àwọn tírélà tí wọ́n lọ ń páàkì pé báwo lè lè ṣe rí báyìí wọ́n sì ń sọ fún wa pé àwọn kúkú ń sọ fún wọn bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ lòmíì sọ wá ní kí ló kàn yín bẹ̀ ṣùgbọ́n tíjọba bá wa fi ọwọ́ òfin mú wọn. ìjọba bá fi ọwọ́ òfin mú wọn àwọn tá a sọ tí wà tí wọ́n lè kó wá síbẹ̀ Lagos State níbẹ̀ yẹn àwọn tá a sọ tí wà ń bẹ̀ tí wọ́n kó wá bẹ̀ tí wọ́n wà kó wọn tí wọ́n bá kó wọn lẹ́ẹ̀kẹ́ níta. ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin tí ọ̀rọ̀ yìí bá kàn ẹ dákun ẹ bá ní wá nǹkan ṣe sí
mi ò láǹfààní àti gba ìpè kankan mọ́ lórí ètò yìí kémi ò máa lọ láàárọ̀ yìí àwọn akin ẹgbẹ́ mi amójú ètò yìí ńlá Yorùbámi Akínrìnàdé mo kí gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń gbèrò ní bus stop ẹ dákun ẹ máa dá wọn lẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kan sí i Adébáyọ̀ Kétébè ẹ máa dá wọn lẹ́kọ̀ọ́ bàbá àjùrù pẹ́pẹ́pẹ́ Matthew wá látìlẹ́yìn ẹ máa dá wọn lẹ́kọ̀ọ́ wípé báyìí ni báyìí kàsá báyìí kàwòdì ẹ dákun nítorí Ọlọ́run àtàwọn bíi tí mi ò ní lè dárúkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wa pátá àní ràrìnù ọdún ayọ̀ láṣẹ lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Tùngbá àti gbogbo àwọn akẹgbẹ́ mi tá a jọ bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ ọdún tá a sì péjú pésẹ̀ tẹ́nìkan kan ọ̀pẹ̀dín ni mo fi ń kí wa wípé a kú ọdún a kú ìyèdùn ẹ̀mí wa ó ṣe pípọ̀ ọdún láyé MC Bami Délé òun lọ lọ́wọ́ bọ́tìnì amójú ètò ńlá Yorùbámi Akínrìnàdé Sọdíìkì Akínbólú òun ló ń jẹ́ kẹ́ ẹ rí mi káàkiri gbogbo àgbáńlá ayé Karounwi lèmi ń jẹ́ kémi ò tó máa lọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé o ẹ má fúláàṣì mi tẹ́ bá fẹ́ ṣèkéde àbẹ́ fẹ́ ṣèpolówó àbí káwá bá ká tó lọ ságbede méje ayé àtọ̀run tá a lọ mú nǹkan kan wá fún yín ní tó ń ṣẹlẹ̀ nílẹ̀ dúníyàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08023061948 08023061948 08023061948 iná ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi gbogbo ẹ̀yin olólùfẹ́ wa a tún jọ pàdé lọ́dún tí ń bọ̀ a jọ ríra wa lọ́dún tí ń bọ̀ Bámi ẹ kú oríire kíni ajá yín tó bí 20 ọmọ lẹ́ẹ̀kan ṣoṣo MC Bami ajá rẹ̀ ó bímọ 10 lẹ́ẹ̀kan ajá bímọ 10 lẹ́ẹ̀kan àwọn tún ajá kọ̀ bí àwẹ̀ ẹ pé ọkọ̀ ajá yẹn kó wá bá wa Jasmine.